ìròyìn tá a gbọ́ tó ń tẹ̀ wá lọ́wọ́ ní yàjò òun ni pé wọ́n láwọn ajínigbé wọ́n ní àwọn ajínigbé agbébọn wọ́n ní wọ́n ti ya wọ apá abìkan nìbàdàn bá a ṣe ń sọ̀rọ̀ yìí ṣe é dẹ̀mọ̀ pé wọ́n ní kó tó ń pojúgbà ẹni òwe ńlá gidi gan òun ló ń pa fún ni tó DJ Babji ẹ̀yin náà yà sọ fáwọn èèyàn pé kó máa share program yẹn dáadáa ẹjọ ẹ máa share ẹ má fi kíní yẹn ṣàwádà o ṣé táwa ní kẹ́ share program yẹn kò ń ṣe pé tákàjọ máa fọwọ́ hẹrẹ tákàjọ máa fi ṣàwádà o ẹ share fáwọn èèyàn kẹ́ jẹ́ kí a gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àwọn èèyàn là because àwa lè máa rò pé Ọlọ́run kúkú ṣe kò ń ṣe àdúgbò ọ̀dọ̀ ti tèmi ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ kò sẹ́ni tó mọ ibi tí ó máa padà kan la fi ń sọ fún gbogbo ẹ̀yin yẹn pé tẹ́ bá ti pàdé ètò yìí ẹ gbìyànjú kí ẹ bá wa share ká mú ọ̀rọ̀ náà láti ọ̀dọ̀ àwọn tó jẹ́ àwọn ajínigbé ṣé ìjọba la máa dá lẹ́bi ni àbí ajínigbé ẹ ṣì yẹn lé ní ẹ̀kejì DJ Babji lórí ọ̀rọ̀ àwọn ajínigbé tí wọ́n ní wọ́n ti ya wọ Ìbàdàn kí ni nǹkan tá a lè sọ ìgbésẹ̀ wo la lè sọ pé ó kàn torí pé mọ̀kànmọ̀kàn ni wọ́n sọ pé ó yẹ kàn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n náà ti ya wọ sáìdì ibi tí wọ́n ń pè ní Idi-Ayunrẹ local government area Idi-Ayunrẹ yẹn náà dẹ̀rẹ̀ kò ń ṣe ibi tó jìnnà púpọ̀ sí gbòòrò tó bá fi lè múlé sí àdúgbò yẹn ibo lamọ̀ tí wọ́n tún fẹ́ sún sí wíwọlé tí wọ́n wọlé yẹn kí ni nǹkan tá a lè sọ pẹ̀lú ọ̀rọ̀ àwọn ajínigbé ẹ má bá wa share gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa ẹ jẹ́ àfojú inú wo bí a ṣe ti máa ń pariwo ọ̀rọ̀ insecurity láti ẹjọ́ yìí wípé a fẹ́ kó di nǹkan tó jẹ́ wípé ó máa gba gbogbo ilẹ̀ Yorùbá lóòótọ́ ó ti ń wo àwọn apá ilẹ̀ Yorùbá ti pẹ́ àti ń gbọ́ tókè Ògùn àti ń gbọ́ káàkiri àwọn ibòmíì náà ṣùgbọ́n sìn tó jẹ́ pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ló wọ̀ tẹ́lẹ̀ tá à ń pariwo bó ti wọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ nísìn báyìí àárín gbùngbùn Ìbàdàn níbi tá à ń sọ yìí ọ̀nà wo la fẹ́ gbégbà ariwo àwọn wo la fẹ́ pariwo sí ìgbésẹ̀ wo ló yẹ kán máa tètè gbé báyìí nílẹ̀ Ìbàdàn pẹ̀lú ọ̀rọ̀ àwọn ajínigbé ta ni wọ́n ya wọlé. à ń bọ̀ ooo à ń bọ̀ gẹ́gẹ́gẹ́ èmi ò kọrin campaign. ẹ̀yin ń bọ̀ ni. àwọn èmi kọ́ mò ń bọ̀. táwa ni. àwọn kidnappers. ẹ̀ẹ̀kan máa wọ́n ti dé already ìṣẹ̀yà àti bí wọ́n ṣe lọ. Nígbà tí wọ́n ń pariwo à ń bọ̀ ooo à ń bọ̀. wọ́n ti ẹ̀kọ́ lẹ́tà. wọ́n kọ́. wọ́n kọ́. wọ́n fara hàn. ṣé fara hàn bí kan. àwọn ajínigbé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ẹni tanika blame. ẹ má jẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o. Alhaji wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ẹ mọ̀ fọlọ́n bẹ̀ yín. èmi kọ́. ẹ̀yin ni àbí. tẹ́mi ni kidnapper ni ẹ̀dẹ̀ ń bẹ̀ mí. Alhaji nígbà tó wó sùsùsùsù tó dídí gún mi tó wọlé Ìbàdàn tá a pariwo wọn ní à ń ṣe báwo ló ṣe ń lo òyìnbó yẹn náà à ń ṣe ẹlẹ́yàmẹ̀yà ni wọ́n sọ pé tábà fẹ́ràn gún mi kò yẹ ká máa sọ̀rọ̀ síbẹ̀ yẹn tó ti wá tẹ́ wọn lọ́rùn sí pé kì í ṣe pé bóyá àfẹ́ràn gún mi. ṣé nígbà tí gún mi tó wá sí Ìbàdàn gbà yẹn tá a sọ pé àwọn báńdíìtì tẹ̀lé lẹ́yìn wọ́n wá ṣe alamí Ìbàdàn. mo rántí pé àwọn yẹn sọ bẹ́ẹ̀ gbà yẹn lóòótọ́ o. wọ́n wá ṣe alamí Ìbàdàn ni. náà fi ń béèrè náà fi ní wọ́n fi ní ẹ̀dá kun ta ló gbé Gúnmi wá sí Ìbàdàn torí Ọlọ́run. Alhaji ṣé wọ́n wá ṣé ó wá jọra wọn sí àbí ò jọra wọn. Alhaji ṣó jọra wọn àbí ò jọra wọn. Ntí ò yẹ ká máa praise la máa ń praise ní Nàìjíríà. Ẹ wá ní tani ká ṣe kìíní ìjọba ni ṣé àwọn bandits tó yẹ pé wọ́n ń wá bí táwọn fẹ́ tẹ̀dọ̀ sí wọ́n ń wá báwọn ṣe máa dà lúrú sí la máa sọ pé blame sáwọn tó mọ̀ pé nǹkan táwọn ń ṣe ò dáa àwọn fúnra wọn mọ̀ pé nǹkan táwọn ń ṣe ò dáa kí ló tẹ́ pé wọ́n máa ń sá kiri ni wọ́n ṣe dúró sójú kọ̀ọ̀kan jẹ́ káwọn èèyàn káwọn mọ́. ẹ já forí ọ̀fẹ́ àtàsìkò yìí ká fi kí ọba a fẹ́ kí ọba tí ó tó ọba tí a bá sọ bẹ́ẹ̀ ẹ rí i pé à ń sọ̀rọ̀ nípa 5 years anniversary QH radio. bẹ́ẹ̀ni. ta ló fẹ́ wáyé lọ́któbà. bẹ́ẹ̀ni. so ká máa fi yẹn kí ọba Sulaiman Raji Adesina Asade 1. akiwọn o. Oníbàẹ̀kùn of Iba Kingdom. àwọn náà ń pè ní ọba Jafo Authority of Lagos State. lágbára Ọlọ́run lára àwọn àlejò
tí à ń retí kọ́lọ̀ kójọ kí ó bá wa mọ́jọ́ náà rò. Àmín. 5 years anniversary QH radio pẹ̀lú Yorùbá Image International Award. So lẹ́ẹ̀kan sí akíọba Sulaiman Raji Adesina Asadewan Oníbàákun of Iba Kingdom Ọba Jafo Authority of Worldwide. Ẹ má bọ̀rọ̀ yín bọ̀. Alhaji, àwọn ìjọba náà la máa blame lórí tó wà lẹ́yìn. Ṣáwọn náà la máa pariwo sí. Bẹ́ẹ̀ ni. Okay. Ìjọba Ṣèyí Mákindé a máa blame wọn. Lẹ́fi ni wọ́n ti fara hàn tẹ́lẹ̀. Wọ́n ti fara wọn already tẹ́lẹ̀. Bó ṣe ọ̀rọ̀ oníkan àwọn tó gbé Gumi gan wá síbi wá sí báyìí. Gbogbo àwọn yẹn gan ló yẹ kó arrest. Because mo rí pé àwọn yẹn pariwo ń gbà yẹn pé torí Ọlọ́run. Alhaji, gbogbo àwọn yẹn ló yẹ kó arrest. Tí ó bá wá kí n ṣe bóyá Gumi or no Gumi or something. Ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ni. Ọ̀fi ẹ̀bẹ̀jẹ̀ yìí ló fi ń jọ agàtẹ́ báyìí. Ó ti fẹ́ máa jọ agàtẹ́. Alhaji, tá a bá wò dáadáa, tá a fojú nú wò, gbogbo ohun tí wọ́n ní wọ́n wá ṣe ń bẹ̀ yẹn lọ́gbà yẹn. Wọ́n ní wá ṣe wá sí. Wọ́n wá ṣalamí ni. A dẹ̀ pariwo tó. Tora àwọn yẹn pariwo. Alhaji, ẹ má jẹ́ ká kúrò tọ́ra wa. Àwọn gbogbo nọ́mbà tó tẹ̀lé Gumi wá kọ́ ló tẹ̀lé lọ. Àwọn tó penetrate wọnú ìlú wọ́n gbobi tó lè gbà wọlé. A dẹ̀ ń sọ pé wọ́n ti délẹ̀ Yorùbá. Wọ́n dẹ̀ máa ń like ibi tí igbó bá pọ̀ sí. Thank you. Gbogbo bí tá a dẹ Idi-Ayunrẹ àbíbo lẹ́nà tó dé. Bẹ́ẹ̀ni Idi-Ayunrẹ. Idi-Ayunrẹ gbogbo bẹ̀ yẹn igbó sì wà mbẹ̀. Igbó pọ̀ mbẹ̀. Ọ̀nà ojú ọ̀nà yẹn ní Ìbàdàn tó lọ sí Jẹ̀bú. Kọ́sà máa dé. Ok. Àwọn ò tí ì jọba. Bí ẹ ṣe ń wí èrò ti pọ̀ tó ti kọ̀wé. Àwọn tó ti kọ̀wé mo fẹ́ jọba ṣèpọ̀ mbẹ̀. Ẹ máa bá wa share gbogbo ẹ̀yin tẹ́ wà lórí Facebook. Ọ̀rọ̀ insecurity ilẹ̀ Yorùbá tó àwọn ajínigbé wọn náà ti wọ Ìbàdàn báyìí o. So ẹ̀yà tètè bá wa share káàkiri àwọn tó bá jẹ́ jagunjagun, àwọn tó bá lóògùn àtàwọn tó ní oríṣiríṣi nǹkan. Alhaji, tó fi lè kojú ajínigbé o. Àwọn tèmi máa blame àwọn ìjọba ni. Torí wọ́n need láti tighten security mọ́. Okay. Kí ni wọ́n ń wò? Ṣáàtì ẹ̀ wá láwọn tó ń patrol láàárọ̀, láwọn tó ń patrol lọ́sàn-án, láwọn tó ń patrol lálẹ́ ni. Àfikọ́ ṣe báríà kọ́ máa gba 20 naira. Wọ́n máa láwọn ní fámìlì ni. Àmọ́ iṣẹ́ tó yẹ kó ṣe wọn ò ṣe. Àwọn ìjọba la máa ké pè. Torí wípé ìjọba ló yẹ kó put things in place. Ó yẹ kó make sure wípé ètò ààbò ó le kò tiẹ̀ yẹ kó tiẹ̀ mẹ́hẹ̀ rárá. Àmọ́ gbogbo ẹ̀ ló ti fi ṣàwẹ́wà. Gbogbo ẹ̀ pátápátá ló fi ṣàwẹ́wà. Ọ̀rọ̀ náà ló tún ti wọlé. Sahara reporter náà ti join. Àwọn náà ti gbèrò ìyẹn. Wọ́n ní wọ́n ti kó àwọn tó jẹ́ àgbẹ̀ tó ń gbin kòkó ní Crane. Wọ́n ní àwọn agbébọn o. Wọ́n ní wọ́n ti kó àwọn àgbẹ̀ 4 tó jẹ́ àgbẹ̀ tó ń gbin kòkó ní Research Institute ní Ibadan. Ìyẹn ni pé Cocoa Research Institute of Nigeria Crane tó wà ní Ìbàdàn. Wọ́n ní àwọn agbébọn wọ́n ní wọ́n ti gbé èèyàn 4 lára àwọn àgbẹ̀ tí wọ́n ń gbin kòkó ní ibẹ̀ báyìí. So ìjínigbé yẹn sìn wọ́n ti gbé àwọn kan sìn ó di kan máa béèrè mílímílí tó gbé mílí pọ̀ lẹ́ lọ́ máa béèrè báyìí sìn. Àwọn tí wọ́n gbé ń sìn sọ́mọ̀ bóyá ń jẹun kánú. Torí àwọn gbé wọn àwọn ajínigbé yìí ń sìn wọ́n wọlé wọ́n gbé àwọn yẹn wọ́n ò lọ sí irú government house ní-Ìbàdàn kọ́ lọ gbé àwọn èèyàn ń bẹ̀. Àwọn èèyàn tó kú tó jẹ́ pé wọ́n ti ṣẹ́rí tẹ́ bá béèrè 10 million ó dá mi lójú pé tẹ́ bá béèrè 100 million ó dá mi lójú pé wọ́n fún 200 million. tó ẹ jẹ́ kí n máa fi àsìkò kí ìkan lára àwọn èèyàn wa náà lẹ́kọ̀ọ́ a lè pè wọ́n ní Alhaji Ridwan Kula aṣíwájú gbogbo Ìjọra Kingdom. So a kí wọn pé àwọn náà ti di ọba o wọ́n ti di ọba ọlọ́ra of Ira Kingdom ní Kwara State. Ira àbí ọ̀rá of ọlọ́ra ẹni ọlọ́ra ni àbí ọlọ́ra náà ni ó jẹ́. Ìlú ọ̀rá mo mọ̀. Irọ́ Ìlọ́ra yàtọ̀. So ọba aṣíwájú gbogbo Ìjọra Kingdom Alhaji Ridwan Kula orúkọ wọn nìyẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n sìn àwọn náà ti di kábíyèsí o. So kábíyèsí ká dé pẹ́ lórí o. So wá kí Alhaji Ridwan Kula
the Ọ̀rá of Ọlọ́rà, Kwara State, yes, Ọ̀rá of Ọlọ́rà ní ìpínlẹ̀ Kwara. So akí pé oyè àmọ́rí. kábíyèsí bàbá. tó ọba rírúwà náà aṣíwájú Ìjọra kingdom ọ̀nà náà ti dọ́ba nìyẹn. wọ́n ti dọ́ba. so mo rántí pé bí ó ṣe ṣẹlẹ̀ láyé ìgbà tí ọba jà fún authority náà nìyẹn. bẹ́ẹ̀ni. tó ẹ máa bọ̀rọ̀ yín bọ̀. Alhaji, ìjọba láti ṣe nǹkan nípa àwọn pípù yìí. tọ́bọ̀dẹ̀ ti dé Idi-Ayunrẹ kí ló tún kù mélòó ló tún kù tó máa fi wọ gbòòrò Ìbàdàn. mélòó ló kù. ó tiẹ̀ ti wà ìgboro Ìbàdàn náà tiẹ̀ ni. no wọ́n wọnú wọ́n bẹ̀rẹ̀ sí ní wọlé wọ́n máa káwọn èèyàn mọ́lé sí ni. Alhaji, àwọn èèyàn yìí wọ́n believe ìtọ́kàn dùn mí náà ni pé àwọn tó ń jiyàn gbé wọ́n ń jẹ́ àwọn èèyàn tó jẹun kánú gbé àwọn èèyàn tó yẹ pé wọ́n sì ń bẹ lọ́hùn lọ́lọ́ ń jí gbé. ẹ lọ gbé àwọn olówó ẹ lọ gbé àwọn politicians ẹ rówó gidi. àwọn ẹni ilé ni tó yẹ pé wọn ò tí mọ tó máa jẹ lọ́jọ́ kejì ẹni tó fẹ́ jẹ lọ́jọ́ yẹn gan wọn ò mọ̀. òun lè máa béèrè 100 million fẹ́ 500 million lọ́wọ́ ẹ̀ tó jẹ́ pé kò ní 5,000. gbèsè ló ń lé ẹlòmíì káàkiri gbèsè ló ń lé ẹlòmíì káàkiri mi ò ṣe dúró sílé tó tún lọ fi kó sọ́wọ́ ajínigbé. àwọn ìjọba la máa blame lórí tó wà lẹ́yìn. kí la fẹ́ ṣe pẹ̀lú àwọn tó jẹ́ jagunjagun lẹ́ẹ̀bàdàn. ẹ wo àwọn agbófinró. sẹ́rí tẹ́tẹ̀ rà àwọn agbófinró ọ̀rọ̀ wọn ni mo sọ tán yìí. àwọn tí wọn. jẹ́ ṣòkòtò ẹ láìkì ṣòkòtò tí ẹ máa wọ̀ ni. mi ì tí ẹ láìkì wọn. agbófinró la mọ̀ pé wọ́n. wọ́n ń gbófin ṣánlẹ̀ báyìí. wọ́n ń gbé òfin ṣánlẹ̀ báyìí. ṣé wọ́n ti wọ́ òfin lẹ̀ túrútú. àwọn ni wọ́n máa mú ṣebí ọ̀sẹ̀ tó kọjá la ni wọ́n mú àwọn kan tọ́ handover fáwọn ọlọ́pàá tó dẹ̀ jẹ́ pé kílẹ̀ tó oṣù wọ́n ti lọ release wọn wọ́n ti release ẹ̀. Alhaji, àwọn ọlọ́pàá wọ́n kọ̀ sẹ́rí ọ̀rọ̀ wọn ti sú àwọn èèyàn. àwọn tó wá jẹ́ jagunjagun ibi báyìí ni màá ti mú ọ̀rọ̀ olóyè Sunday Igboho. ẹ fẹ́ mú nǹkan bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wọn tí wọ́n sọ àsìkò tá a máa mọ̀ bóyá wọ́n ti rẹ́dí àti ṣiṣẹ́ lélẹ́yìí o. ok tó dé. eléyìí ò sọ̀rọ̀ campaign. bí ìgbà tí wọ́n wá ká wọn mọ́lé lélẹ̀ Ìbàdàn ni. àsìkò tá a máa mọ̀ bóyá wọ́n rẹ́dí àti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n believe pé àwọn fẹ́ ṣe fún Tinubu ní kó campaign fún Tinubu. àti pé ṣé ọwọ́ èèyàn mọ́ campaign fún yẹn gbà mí. that is it. táwọn èèyàn sọ pé àbọ̀ ẹ worú ipa tẹ́ni ẹ worú ìjọ táwọn tí wọ́n gbéra lọ sí Ìgàngán. ṣé bí Ìgàngán yẹn ló ròyìn olóyè Sunday Igboho worldwide. worldwide. Ìgàngán yẹn ló ròyìn wọn. eléyìí tí olóyè Sunday Igboho ń ṣe ọ̀rọ̀ tẹ́ ni wọ́n sọ. tí wọ́n sọ bẹ́ẹ̀ ni. lọ́dọ̀ tèmi kódà gan Chief Dele Momodu àwọn náà ti release ìròyìn lórí ọ̀rọ̀ yẹn wọ́n ní àwọn fẹ́ advice wọn pé tí wọ́n bá fẹ́ support Tinubu pé ká support ẹ̀ peacefully wọ́n ní so ẹ̀ ń bá dẹ̀ fẹ́ tẹ̀ láti kú tàbí Peter Obi kí onítọ̀hún náà tẹ̀lé wọn freely according to ètò kálukú bá gbàgbọ́ nínú ẹ̀ wọ́n ní so kì í ṣe àwọn ni kán sọ pé àwọn máa dá Àtìkù tàbóbì dúró ní ilẹ̀ Yorùbá so Dele Momodu ló sọ bẹ́ẹ̀. kò tí ẹ sẹ́ni kankan tó lè déyàn kankan dúró ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wa kò èèyàn kankan ò lè déyàn kankan dúró nítorí máa wà níbẹ̀ náà ni pé ẹ support ẹni tẹ́ bá fẹ́ support. Alájàbùnmi àti àwọn boys akínyìnbẹ káàbọ̀ sórí. òun dẹ̀ láti sọ yìí sìn wọ́n ń ja ilẹ̀ Yorùbá wọ́n ń da ilẹ̀ Yorùbá láàmú ìntàmọ̀ yìí sí lélẹ̀. ẹ má gbé yín tí ò yẹ kẹ́ ẹ gbé dání ẹ má gbé dání ìntàmọ̀ yìí sí pé gúdù nínú ẹ̀ òun lélẹ̀ jagunjagun la mọ̀ yín sí wọ́n dẹ̀ ti ká yín mọ́lé ibi tá ti lè mọ̀ bóyá iṣẹ́ ọwọ́ yín ẹ sì fẹ́ ṣe àbí ṣe fẹ́ kó gbé politics dání ká kó mọ̀ pé nígbàgbọ́ nù yín torí ọ̀rọ̀ tí wọ́n sọ ẹ má jẹ́ ká tanra wa ọ̀rọ̀ tí ò dáa ni ọ̀rọ̀ tí ò dáa ni èmi gan wà in support ẹ̀ torí pé support Tinubu ò mean pé
kẹwàá sọ pé kò séyàn kankan mi ok ẹni kéèyàn kankan má gbé èèyàn kankan wá sí ilẹ̀ Yorùbá àbí ilẹ̀ Yorùbá yẹn dẹ̀ lọ ti ń dà láàmú sí ilẹ̀ Yorùbá yẹn lọ ti ń dà láàmú sí báwo lẹ ṣe máa mójútó ààbò ilẹ̀ Yorùbá báwo lẹ ṣe fẹ́ mú ojútó ilẹ̀ Yorùbá ẹ má kàn jẹ́ kí ó jẹ́ wípé ọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ torí pé ẹ fẹ́ kí ẹ ṣàfẹ́ ẹ fẹ́ campaign fún bàbá Tinubu a sọ wípé kò dáa nítorí kálukú ló ń ṣe bó ṣe mú ẹ̀yin tẹ́yìn ṣe ti yẹn ẹ fa àwọn ẹlòmíì náà lẹ̀ kọ́ ṣe ti wọn. wọ́n ti gbọ́dọ̀ fi wọ́n lé aláwọn gan èmi mọ̀ pé àwọn gan ṣe bólú Sunday Igboho ṣe sọ̀rọ̀ yẹn tán mo wà very sure pé àwọn fúnra wọn immediately wọ́n á ti realize pé mistake mà lọ́rọ̀ tí mo sọ yìí àwọn gan gbọ́dọ̀ ti realize it because kò ń ṣe nǹkan tí èèyàn lè máa sọ ń ta. kí n ṣe nǹkan téèyàn lè máa sọ ń ta ẹ fẹ́ dá wàhálà lẹ́ nìyẹn. òbí wàhálà ló máa fẹ́ jọ. wàhálà lẹ fẹ́ dá lẹ̀ yẹn. so èmi lè sọ pé káwọn yẹn kà kún bíi slip of tongue pé bóyá mistake náà ṣe torí àwọn máa ń gbé yẹn gbà mí téèyàn bá ń sọ̀rọ̀ so ká padà sọ̀rọ̀ àwọn ajínigbé yẹn. bẹ́ẹ̀ni lórí àwọn tajínigbé yìí. torí náà bá a ṣe sọ̀rọ̀ wọ́n ti wà ní Ìbàdàn báyìí. olóyè Sunday Igboho iṣẹ́ yín yá. ó dàbí pé ká sọ pé ẹ kó àwọn ọmọ mọ́ra báyìí. bí ká sọ pé wọ́n ti gbé tẹ́ ẹ̀ mọ́ jẹ dé. wọ́n ti gbé tẹ́ ẹ̀ mọ́ jẹ dé wọ́n dẹ̀ ti wà létí ilé yín etí ilé yín ló wà báyìí. ẹ kó àwọn ọmọ ogun mọ́ra tẹ́ bá lè bẹ̀rẹ̀ láti ìlú Ìbàdàn yẹn ó máa pè é wa. kẹ́ lé wọn tèfètèfè bó jẹ́ pípa ni ẹ pa wọ́n ẹ má hand over anybody fọlọ́pàá mọ́ ẹ má hand over anybody fún ọlọ́pàá mọ́ fún interrogation. bàbá wa ní kò sí nínú òwe òfin pé wọ́n ní kí. eléyìí ogun là ń jà ẹni ṣé wọ́n ó dà ṣé lọ́ọ̀kan wà nínú ogun tí wọ́n ń jà ní Iran ni ẹ tí bọ́ǹbù bá bá ó bá ní. ṣé wọ́n á lọ sọ pé wọ́n fẹ́ ju bọ́ǹbù síbi kan wọ́n torí pé àwọn èèyàn wà bẹ́ẹ̀ wọ́n ní ju bọ́ǹbù síbẹ̀ mọ́. torí ṣe àpò wọ́n máa ń sọ pé kí wọ́n bá fi ìdájọ́ sọ́wọ́ ara wọn. bàbá ṣé àwọn ajínigbé yẹn ṣọwọ́ ìjọba ni wọ́n fi ìjọba lọ́ fi ìdájọ́ sí ni ọwọ́ ara wọn kọ́ lọ́ fi ìjọba sí lọ́ fi ìdájọ́ sí ni. àwọn ò la fẹ́ fún ìjọba àwọn ò ní ìjọba àwọn ọlọ́pàá tí wọn ò lè ṣiṣẹ́ wọn bí iṣẹ́ wọn ò lè wọnú gbó lọ kọ́lọ wá àwọn bandits jáde wọ́n tún wá bandits yẹn jáde fún wọn àwọn náà lọ tún máa release ẹ̀ padà. Alhaji tùmí o eléyìí ti di pé ẹni tẹ́ bá mú ẹ pa lẹ́sẹ̀kẹsẹ̀ Alhaji ẹ gbàgbé ẹ bá eléyìí ò sọ̀rọ̀ pé. àwọn ọlọ́pàá náà wọ́n máa ń tẹnu mọ́ wípé. ọlọ́pàá tó bá fẹ́ arrest anybody kóun náà wọ gbó kó lọ arrest. wọ́n á ní kò sínú òfin. kò lè sínú òfin ò sọ wípé káwọn náà jókòó sínú station tó bá mọ̀ pé àwọn fẹ́ arrest kọ́ wọnú gbó lọ. ẹni tó bá fẹ́ arrest ọlọ́pàá tó bá fẹ́ arrest tó believe pé ó yẹ kí wọ́n arrest káwọn kọ́ máa wọ èèyàn wá fáwọn ni káwọn náà wọnú gbó lọ kọ́ lọ múyàn. anybody tó bá ti mú kọ́ pa. wàhálà tó tiẹ̀ máa wà ń bẹ̀ tó máa ń dùn àwọn èèyàn ni pé wọn alọ́pọ̀lọpọ̀ ẹ wò tá a sọ nípa àtọ̀yọ̀ ọjọ́ kan báyìí wọn á lẹ́nu tó bá ti mú wọnú police station wọn láwọn ọlọ́pàá máa ń tú wọn lẹ̀ ni. that is it òun náà mo ń sọ yìí. ọ̀pọ̀lọpọ̀ yẹn ló sọ pé kíní yẹn gan máa ń bu omi tútù sáwọn lọ́kàn. òun ta ló mọ̀ bóyá àwọn tó release yìí náà lọ tún wá ṣọṣẹ́ ń sìn. nítorí ká ti kúrò lórí àwọn ọkọ̀ ká ti bọ́ sórí àwọn ẹlòmíì àti wọn máa repeat àwọn the same person. wọ́n ti arrest àwọn kan pé okay o a ti kúrò lórí àwọn eléyà tó fẹ́ lọ mọ́ àwọn ẹlòmíì o ẹ tún release àwọn yẹn ẹ tún fún àwọn èèyàn níṣẹ́ pé kọ́ tún repeat the same thing kúrò lójú kan àwa repeat àwa arrest àwọn the same person ẹ pa wọ́n kẹ́ mọ̀ pé ẹ ti kúrò ń bẹ̀ ẹ pa wọ́n kẹ́ bò wọ́n mọ́bì kan. so ká padà sọ́dọ̀ àwọn tó jẹ́ ajìjàngbara tó ń dé ìjà fún ilẹ̀ Yorùbá. Àmọ̀tẹ́kùn whatever ẹkùn irú ẹṣin. ojú ẹkùn yìí pọ́n irú ẹkùn yìí le. kò tí ẹ sẹ́yìn tó kàn mí bó bá wù kó ẹkùn gan mu gbó lọ́wọ́ ta wà yí Alhaji. n tẹ́sán sọ ni pé àti irú ẹkùn àti etí ẹkùn àti anything ẹkùn. gbogbo ẹkùn láti wọnú gbó lọ ni.
torí pé ìròyìn yẹn ó bà nínú jẹ́ o. gbogbo ẹkùn kó wọnú igbó lọ torí wípé ó ti dé Ìbàdàn báyìí. Òkè Ògùn láti ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láyé ìgbà kan ilẹ̀ Haúsá láti ẹ̀kọ́ tí ń gbọ́ kínní yẹn. ilẹ̀ Haúsá la mọ̀. a dẹ̀ máa sọ pé ẹ̀yà àmọ́kùdé apá bí o àfi bọ́ ṣe ní lọ́jọ́ kan wọ́n ti wọ ọ̀nà Ṣakí kankan. wọ́n ti kó dé apá bí already Alhaji wọ́n ti kó dé apá bí Bayii already. màá kàn rọ àwọn tí wọ́n ń jìjàgbara tẹ bá mọ̀ wípé ẹ lágbára tẹ lè ṣe ẹnu tó ń kun ẹ̀yin náà ti pọ̀ jù ń sìn ó ti ní pé ẹ̀yin náà ń ṣe ẹ̀yin tí ò yẹ kẹ́ ẹ ṣe. ìyẹn àwọn wo ń bẹ̀. àwọn èmi ní Àmọ̀tẹ́kùn àwọn ajìjàgbara. àgàgà wọn ti kódà náà fi wọn gbowó àjọ nbí tọrọ lè dúró sí. wọ́n lọ fi wọ́n lé girlfriend mi boyfriend mi kiri gbogbo àwọn kinní yẹn iṣẹ́ tẹ tó gbélé yín lọ́wọ́ gangan lélẹ́yìn sìn ẹ̀yin ẹ ṣe kẹ́ wá wò bóyá ìjọba ò ní wọn ò wá ní fún yín látẹ̀ńsọ̀n tẹ́ ẹ fẹ́. tẹ́ bá ṣe bó ti yẹ kẹ́ ẹ ṣe. bó ṣe yẹ kẹ́ ẹ ṣe. àmọ́ àdìyẹ tí ẹ bá ṣiṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe ẹ má expect pé ó yẹ kí ìjọba ṣe kinní kan fún yín. torí tí ẹ sọ pé ẹ fẹ́ ṣe gangan lélẹ̀. tẹ̀dẹ̀ bìlífù pé ó yẹ kẹ́ ẹ ṣe ìpínlẹ̀ kọ̀ọ̀kan kọjọ kọ gbà yín láyè ẹ wá jáde tán ọwọ́ tí ẹ wà yín sìn wọ́n ti dé Ìbàdàn wọ́n ti wọlé wọ́n ti káwọn èèyàn ẹ make sure pé yín náà lọ after wọn kẹ̀dẹ̀ gba àwọn èèyàn jáde eléyìí sìn ó ti di pé kọ́lọ́múdọ́mù yẹ ẹgbẹ́ ni o. òun lọ̀rọ̀ tó wà nílẹ̀. ẹ lè lọ pé Ìgbò pé kó wá bá yín jàjà lẹ Yorùbá o. ohun mo ṣe sọ fún yín Alhaji wípé. ọlọ́mọ adọ́mọ yẹ ẹgbẹ́ ni. ọlọ́mọ adọ́mọ ẹgbẹ́. àwọn Ìgbò náà ń kojú tiwọn wọ́n dẹ̀ make sure wípé ìlú tàwọn àwọn ń secure ẹ̀. tí ilẹ̀ Haúsá náà bá fi lè máa secure àwọn èèyàn wọn definitely ó yẹ kí ilẹ̀ Yorùbá náà kó dìde. kó gbáradì. kí ilẹ̀ Yorùbá kó dìde. àmọ́ tẹ́ bá ṣe nǹkan kan tẹ́ bá believe wípé expect pé kí ìjọba ni kó ṣe kíní wọ́n á kó àwọn èèyàn tán o. wọ́n máa kó àwọn èèyàn tán o. tó bá dẹ̀ ti ká àwọn èèyàn tán. ó parí nìyẹn. mi ò rò bóyá àwọn tí ẹ máa fojú jọ wà mọ́ o.